welcome. Baba wa díẹ̀ Baba Charles Olúọmọ Olúmọ Era sa alagba. Ẹgbẹjọ mẹ́ta. mẹ́ta. Era ku Mọ́mí wa. Ìlàmà. Àmì ọ̀mà. Ọmọ bàbá ni ẹ. Okay. Okay. Also an actress. Okay. Ọlọ́pẹ̀ ní ìwà Ìwà. nínú fíìmù. Baba Charles Olúmọ. Baba Charles Olúmọ. Ọ̀dọ̀ ọmọ yín lẹ dé wẹ́rẹ́ yìí. Ọ̀dọ̀ ọmọ yín lẹ. Ẹni ẹlẹ́nu ní gbọ̀dé. Àmín. Yẹ́sùpára ọlọ́run. Àmín. Ọ̀pọ̀pọ̀ lọ́pọ̀ ìyẹn ju fún. Àmín. 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 Ọmọ bí ó jẹ́ fún àyè. Àmín. Ó jẹ́ fún ọlọ́run ni. Wà ń jẹ́ fẹ́. Àmín. 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 Àmín bàbá. Àmín. 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 Bàbá ti ta kò. Àmín. Àmín. Àmín Jésù. Àmín Jésù. Àmín. Ẹ ṣé bàbá. Baba Charles Olúmọ. Bàbá ló bá wa lálejò yìí. Ẹ̀mí àwọn wòlíì. 101. 101. Kí ló jẹ́ 101? 101 years. Ṣebí last year let's celebrate 100 fún wọn. Okay, yes. Church. Oh, last year mani. Last year. That ṣe bẹ́ẹ̀ di 100 years. Bẹ́ẹ̀ ni church. Bani Charles. 101. Bàbá àgbàpọ̀. Bàbá ẹ kí àwọn ará ilé káwọn èèyàn wọn láyé ẹ kí wọ́n lé. Mo kí gbogbo yín lọ́mọdé àti lágbà. Ẹkú ìfẹ́ mi o, ẹkú ìfẹ́ mi o, ẹkú ìfẹ́ mi o, ẹkú òye tì yín o. Àjọyìn akú o, àjọyìn àgbà. Ojú tí ẹ fi ń tẹ̀lé Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel. Ojú ìkòyè pẹ̀lú fọ́. Ẹ̀fọ́ ojú ẹ̀mí fọ́. Ẹgbẹ́ ọlọ́run. Ẹni ṣiṣẹ́. Ẹni ṣílẹ̀. Ẹni bọ́jọ́ lọ́dọ̀. Aṣọ yìí kò ní fọ́jà. Ẹja kọ́lé yìí kò ní. Ẹni jẹ́ ẹni mú ẹni. Ẹ̀fọ́ pọ́ọ̀mù. Ẹni ìjọ. Ẹgbẹ́ ọlọ́run. Ẹni ẹlẹ́lẹ́ ní bọ́dé. Ẹni ṣorí rẹ̀. Ẹṣẹ́ olùgbọ́. Ẹṣẹ́ o. Bàbá àgbàpọ̀. Bàbá mi. Ẹ̀rasa. Bó o ní ilé bàbá? Bàbá yìí o. Sá? Bàbá yìí Nàìjíríà ti. Kí ló ń pọ́n náà bẹ̀rẹ̀? Àwọn ọba yìí. Wọ́n láwọn ọba yìí Nàìjíríà. Àdúgbò bàbá ti wáyé. Àtàn. Èmi ló yẹ kí n wá lọ kí bàbá. Bàbá wa ló yẹ ká wá sọ́dọ̀ yìí. Ẹ ti wá náà ẹlẹ́gẹ̀ẹ́ tẹ máa wá ní bàbá èmi náà lè máa wá. Sá? Bàbá ẹ wò ó dúpẹ́. Bàbá mo dúpẹ́ sá. Mo dúpẹ́ sá. Ẹ ṣé sá. Àmín sá. Àmín sá. Àmín sá. Àmín sá. Àmín sá. Àmín sá. Bàbá mo dúpẹ́. Ẹ má dọ̀bálẹ̀. Ẹ má dọ̀bálẹ̀. Bàbá Charles Olúmọ. Bàbá mi náà àwọn náà balẹ̀ s'Àgbàlá Gabriel. What a great joy.
What a great joy. Inú mi dùn láti gbàlejò yín bàbá. Àgbáyé ò dalẹ̀. Bàbá, àgbáyé ò dalẹ̀. Bàbá, àgbáyé ò dalẹ̀. Bàbá, ṣé ẹ sọ́kùnrin ni? Bàbá, àgbáyé máa dalẹ̀. Abẹ́ẹ̀dẹ̀ rí nígbà bàbá wa dé lójú rọ̀. Òjò pé ó ti rọ̀ láti sin ilé sọ yóò ti rọ̀ láti. Bàbá wa dé òjò wa ń rọ̀. Bàbá is here and rain is falling. Bàbá lẹ́ẹ̀kan sí ẹ tún kí àwọn èèyàn wa. Àmọ́ tí mo kí olómi lọ́mọdé ti lẹ́gbà o. Ẹ jẹ́ ẹkú ìfẹ́ o. Ẹkú ìfẹ́ mi o. Ẹkú ìfẹ́ àgbàlá Gabriel o. Ẹni ṣiṣẹ́. Àmín. Ẹni ṣiṣẹ́. Àmín. Ẹni ṣiṣẹ́. Àmín. Ẹni bọ́jọ́ lọ́dọ̀. Àmín. Aṣọ yìí kò ní báyìí. Àmín. Àpálẹ̀ yóò ní. Àmín. Àjẹ́ ìlú ẹni lò. Àmín. Ìṣọ́májì lè gbogbo Àmín. Ẹ ṣé o. Bàbá níwọ̀n ọjọ́ mẹ́ta yìí kí làwọn nǹkan tó dùn yín rí? Kí làwọn nǹkan tí ẹ kàn sọ díẹ̀? Kí làwọn nǹkan tí ojú yín rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Bàbá mo rí mo mú ojú mi rí nǹkan. Ojú yín rí nǹkan. Ojú mi rí nǹkan. Ojú mi rí nǹkan. Mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ náà. Mo dúpẹ́ lọ́wọ́ lè máa yìí. Mo lè dúpẹ́ lọ́wọ́ àpáta ńlá. Àpáta ńlá. Tá a mọ̀ sórí òkè. Tí ó bì wò. Àpáta ńlá tá a mọ̀. Ó lè bì wò. Àmín bàbá. Ó lè bì wò. Àmín Jésù. Àpáta ńlá ni ẹ o. Ó lè bì wò. Báyìí bábẹ́ báyìí ọjọ́ máa bẹ kúrò àná àti ìwé. Wà á sóbi rẹ̀. Àmín Jésù. Àmín bàbá. Aṣọ mi lẹ́nu ní ìpàdé. Àmín Jésù. Ẹṣẹ́ mo dúpẹ́ o. Bàbá ẹ wo mi ní sọ nǹkan méjì ní tí màá kàn sọ ni pé ẹ bá ń fún bàbá ní nǹkan mi ní sọ nǹkan méjì èmi àtẹ̀yìn tá a wo ọmọ bá ń wá owó wá bá ń wá owó gidi wá mi ní sọ nǹkan kan mi ní sọ pé kí bàbá máa ní kán béèrè nǹkan kan mi ní kán béèrè nǹkan àwọn bàbá ẹ má sunkún àwọn àǹtí ìsunkún lọ́kàn ẹ má ṣe bẹ́ẹ̀ 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 ká máa ń dẹ́gbàrà sílẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má sunkún lọ́kàn. ẹ wo bẹ́ẹ̀ ni ó de èjì wá mi ní sọ anything ètí màá kàn sọ ni pé ẹ bá ń du bàbá nú ẹ̀yin èèyàn mi ẹ bá ń du bàbá nú ẹ máa kọ́ sórí kíní ẹ máa kọ́ sórí kíní ẹ kàn máa kọ́ síbẹ̀ ẹ bá mi dun bàbá nínú ẹ bá ń dun bàbá nú yìí ní sọ nǹkan kan ẹ kàn bá ń dun ẹ wo bàbá dáadáa ẹ bá mi dùn wọ́n nú ẹ bá mi dùn wọ́n nú ẹ bá ń dùn ẹ kàn máa bá ń yìí ní sọ nǹkan kan mi ní sọ anything ẹ kàn máa bá mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ má bá mi mo fi Jésù bẹ̀ ẹ bá máa dùn wọ́n nú ẹ má bá dùn wọ́n nú ẹ kàn máa kọ́ sórí péjì pé mo fún ọ ní iye báyìí mo fún ọ ní nǹkan báyìí mo fún ọ ní nǹkan báyìí mi ní sọ nǹkan kan bàbá ti lá ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá mi ì tún gbọ́dọ̀ máa sọ pé nǹkan kan ni wọ́n ṣe ẹ kàn máa bá ń dùn wọ́n nú ẹyẹ èèyàn mi ẹ má bá ń dùn wọ́n nú àwọn èèyàn nínú àwọn dùn sí yín àwọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn ẹ juwọ́ sí wọn. Àmín. Bàbá ẹ gbàdúrà fáwọn náà ó dàgbà. Àmín. 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 Bàbá ẹ bá ń fọ́ orí gẹ́gẹ́ sí fìlà. Àmín lórúkọ Jésù. Àmín bàbá. Àmín bàbá. Bàbá ẹ gbọ́wọ́ lèmi náà lórí. Bẹ́ẹ̀ni. Àmín bàbá. Àmín bàbá. Àmín bàbá. Bá ń wá owó gidi wá. Ọ̀tọ̀ ni tí màá transfer. Ọ̀tọ̀ ni káàṣì máa fún bàbá owó àdúrà. Bá ń wá owó gidi wá. Bá ń wá owó wá. Bámi ló tóbi. Ọ̀tọ̀ ní transfer ọ̀tọ̀ lówó ọwọ́ báyìí bá ń gba 50,000 wá ẹ bá ń dùn bàbá nínú ẹ bá ń dùn wọn nínú ẹ kàn máa dùn wọn mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nínú ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ má bá dùn wọn nínú ẹ bá ń dùn bàbá nínú mí ní sọ nǹkan kan mí ní sọ anything mí ní sọ ẹ bá ń dùn wọn nú mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nú ẹ má bá dùn wọn nú ẹ má bá dùn wọn nù ní tábà fún wọn ẹ máa kọ́ sórí ẹ̀ pé mo fún wọn lélẹ̀ mo fún wọn ní nǹkan báyìí mo fún wọn ní nǹkan báyìí ẹ máa kọ́ síbẹ̀ pé mo bàbá àgbà kórè o
bàbá Charles Olúmọ bàbá Charles Olúmọ ẹ má bá ń dùn wọn nú ní tí mo kàn fẹ́ nìyẹn bàbá ó ti wá kí mi ní ìmọ̀ tí mo fi sórí lọ́dọ̀ wọn lè má pè wọn lè má kí mi wọ́n tún láwọn ń bọ̀ bàbá ẹ má wà wọ́n nínú àwọn ń bọ̀ wá kí mi bàbá dẹ̀ tún wá bàbá èmi lókùn tí náà wá bàbá 101 years bàbá ti pé 101 years àwọn bàbá níbo àwọn grandfather wa lélẹ̀ àwọn great grandfather ẹ bá ń dùn bàbá inú ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ má dùn wọn nú ẹ má dùn wọn nú ṣáàtì má mi dùn wọn nú ẹ má bá mi dùn wọn nú àmín 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 bàbá bàbá yìí máa ń ṣàdúrà àmín àdébàlùkọ́ wá àmín legend àmín 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 ẹjọ́ bá ń pè nìkan ta ẹ bá ń pè nìbọdè ta ẹ nìbọdè àmín 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 bàbá bàbá. Ara yín yá sí ẹgbọ́ ara wọn tún yá sí bọ́jú bàbá àgbákò ẹ má bá ń dùn bàbá nú ẹ̀yẹ èèyàn mi ẹ má bá mi ní sọ̀rọ̀ kankan ẹ kàn má bá mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ má mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ bá ń 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 dùn wọ́n nú. Kí ni bàbá nílò báyìí kí la lè sọ pé wọ́n nílò báyìí kí la lè sọ pé wọ́n nílò kí làwọn kan tán nílò báyìí. tó nílò ní constant money every month láti máa fi ra foodstuff àti owó yẹn. wọ́n nílò tó máa fi ránjẹ sílé lóṣooṣù àti owó lóṣooṣù àti owó oògùn bàbá ń lo oògùn ẹ má jẹ wọ́n ṣe ìgbọ́kàn wọ́n sọ pírẹ́sà kan láìpẹ́ yìí bàbá nílò kan máa lo oògùn wọ́n dẹ̀ máa ẹ bá wọn Mr. James ṣé bàbá wa ní cash 50,000 cash ẹjọ kó máa ń wá ẹgbẹ́ péjọ kó bá ń wá ó ní bàbá nílò constant food ẹ̀ tó bàbá ò lọ ẹni ìwé ẹ̀mọ́ ilé ni wọ́n ń wà ilé ni wọ́n ń wà ó yá ẹ bá mọ fún bàbá ní nǹkan ẹ bá mọ fún bàbá ní nǹkan ẹ bá mi fún wọn ní nǹkan ẹ bá mi dàrán lọ́wọ́ bò wọn ẹ má bá ń ṣí ẹ̀ gan àwọn yẹn wò sí wọn sí ọ̀nà dára lọ́sàn-án yìí ẹ má bá ń tọ́jú bàbá lọ́sàn-án yìí bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn ọmọkùnrin yìí wọ́n bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn má bá fún bàbá ní nǹkan èèyàn mẹ́ta ń bí wọ́n ti fún ọ ní 20,000 àwọn mẹ́ta ń bí báyìí mo kàn fẹ́ kẹ́ ẹ fún bàbá ní nǹkan mi ní sọ ohunkóhun ẹ kàn máa fún wọn ní nǹkan. ṣé kàkà ti kọ́ o bàbá look very strong my is looking very strong. tẹ́ ẹ̀ bá rí ti foundation ṣe sí ẹ lè máa ṣe sí normal account yẹn ẹ lè máa ṣe sí mo fẹ́ pariwo nǹkan jáde fún bàbá kan tó lọ ń bì ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ó yẹ kó sórí 07054 900 751 ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ẹ̀yin wọlé fẹ́ kí bàbá ẹ̀yin wọlé fẹ́ kí bàbá no pé kankan ti kọ́ o pé kankan ti kọ́ o ẹ̀yin wọlé fẹ́ kí bàbá. ẹ̀wọ̀n lẹ́fẹ́ kí bàbá ẹ lè pè sórí 07054900751 ẹ kí bàbá mi ní jẹ́ kí bàbá ó lo táìmù jù mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù wọ́n sì máa wà bí títí dìrọ̀lẹ́ díẹ̀ kan tó máa lọ mi ní jẹ́ kí wọ́n pẹ́ jù lọ so láàrin 20 minutes mo kàn fẹ́ ṣe léyìí fún wọn ẹ̀yin tẹ́ fílẹ̀ kẹ́ gbóhùn wọn mo dẹ̀ fẹ́ gbóhùn bàbá yìí o bàbá tí mo máa ń wò yìí mo dẹ̀ fẹ́ gbóhùn wọn o wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi báyìí you feel like hearing his voice ẹ máa kọ́lé torí nẹ́tíwọ́ọ̀kì yẹn ni o. Bàbá Charles Olúmọ
Bàbá Charles Olúmọ. Ọ̀gá ń lọ báyìí. Ojú òní tiẹ̀. Àmín. Ojú òní tiẹ̀. Àmín. Oní ṣílẹ̀. Àmín. Olùdókòjọ́ lójoojú. Aṣọ mi náà kò ní fẹ́. Àkàkùnlé rẹ̀ kò ní tí. Ìwà àwọn pápá mi yẹn tó. Ẹni ẹlẹ́ni ò ní pẹ̀lú. Bẹ́ẹ̀ ló máa rí ni. Àmín bàbá. Àmín bàbá. Àmín bàbá wa. Àwọn bàbá yìí wọ́n dàgbà. Àwọn bàbá yìí wọ́n dàgbà. Ẹ máa bá wa complete orúkọ wọn sá. Ok. Alhaji Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Wọ́n ní kọ́kọ́ 5,000. Ṣé bàbá fúnra wọn ṣọ́ lákàntì? Ṣé bàbá lákàntì? Bóyá ẹ wá pè fún mi. Ẹ wá pè fún mi kí n pè. Bàbá àgbọn lákàntì. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Bóyá 1815800715. Access Bank. Màá pè again. Àkáǹtì bàbá fúnra wọn. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Bàbá Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. 1815800715. Again. 1815800715. Màá pè lẹ́ẹ̀kan sí i. Àwọn èèyàn bí wọ́n ní bàbá mi ó kárí ó lé o. Wọ́n ní kárí ó lé o bàbá. Wọ́n ní you are doing well sir. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu 1815800715. 18 media ẹ bá ń pín ní bẹ́ẹ̀ 18 Access Bank 1815800715. Ṣé bí ìlànà tí wọ́n wọlé sí bẹ́ẹ̀ 1815800715. Ẹ fẹ́ gbóhùn bàbá. Hello. Access Bank ni o. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Ẹ fẹ́ gbóhùn bàbá. Ẹ fẹ́ gbóhùn bàbá. Ẹ fẹ́ gbóhùn. Ẹ fẹ́ gbóhùn. Ẹ yẹ bàbá. Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá. Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ojú òní tiẹ̀ o. Ẹgbẹ́ alágbà o. Ojú o. Ọlọ́wà bùkún ẹ o. Àmì ni káyìn máa ṣe ẹjẹ́ bàbá máa ṣàdúrà. Aṣọ mi ẹ̀ kò ní ìfàyà o. Ẹ̀yin lẹ nílò àdúrà bàbá ẹjẹ́ bàbá máa ṣàdúrà fún yín. Ẹ̀yin lẹ ní. Àmì o. Àmì o. Ẹ̀jẹ̀ mo dúpẹ́ o. Ìjọ àmàkìnà fún ẹ̀jẹ̀. O ní rẹ́ẹ̀dì o. O ní tàràkà o. Ẹ jẹ́ tún àkáǹtì bàbá pè. Ẹ bá mi tọ́ kiri ó ti kú. Ó ti kú. Ó ti kú. Mídíà bá mi pé kí ni wọn. Wọ́n ní kára ó lé o bàbá àjà school. Ṣé ẹ̀jẹ̀ wájà school? Ẹ̀jẹ̀ wájà school. Àwọn ẹ̀jẹ̀ wájà school. Wọ́n ní nọ́ọ̀tì bàbá kẹ́ ẹ pẹ́ o. Àkáǹtì bàbá 1815800715 Access Bank
1815 8000715. Hello, sir. Hello. Yes, sir. Sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ben, sir. Yes, sir. Yes, sir. Okay. My send 300,000. But I want to have 300,000. I want to win 300,000, sir. I mean, that's the Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Open my money 300,000 naira. Yes, sir. For the last one, 20,000. Mental level 360. 360,000. 365,000. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Emma Banta, Baba, Ebanta, Balore, Ebanta, Balore, Baba, Charles, Oluma. I didn't pay account Baba. Account Baba name 1815800715. Account Baba name 1815800715. Hello. Yes, sir. Yes, sir. Sir? Account in one send is you. Yes, sir. Oda, sir. Oda, sir. Okay, that's okay. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir, daddy. Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 1815800715. Nti Baba. Access Bank. Abdulsalam Yoshola Sanyolu. Ẹ̀yin tẹ́ bá feel like send the true mi náà ògo ni fọ́lọ́run. 01991315544. Personal account ni o. Anity Foundation. Ẹ̀kíní yẹn fẹ́ máa so personal account. Bẹ́ẹ̀ tí bàbá ni mò ń pè báyìí. Tí bàbá yìí 1815800715. Access Bank. Access Bank. Ẹ bá ń dún bàbá nú. Ẹ bá ń fún bàbá ní nǹkan. Ẹ bá ń dùn wọn nú o. Ẹ máa táìpù tẹ bá ń ṣe síbí kí n máa kà á. Ẹ bá ń táìpù ẹ síbí kí n máa kà á. Bàbá Charles Olúmọ, bàbá ẹ kí àwọn èèyàn lé. Òkè gbogbo yín lọ́kùnrin lọ́mọdé àti lẹ́gbàá o. Dọ́gba ní ká sórí ẹlẹ́ni sórí rẹ̀. Àmín. Ẹ̀ka sórí rẹ̀ sí. Lágbára Ọlọ́run. Ẹni ẹlẹ́ni òní bàjẹ́ yìí ṣe o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹni ṣubú dànù o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ̀fọ́ mọ̀ kúkú ọwọ́ o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ̀fọ́ kúkú ẹ̀fọ́ mi dùn mí. Lágbára Ọlọ́run. Ẹni ẹlẹ́ni òní bàjẹ́ yìí ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ máa rí ṣe o. Ẹ máa rí ṣe o. Ẹ máa rí ṣe o. Ní ẹnu ayọ̀ yẹn àgbàdo yẹn àgbà o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ kú ìfẹ́ o. Ẹ kú ìfẹ́ mi o. Ẹ kú ìfẹ́ Ọlọ́run o. Ẹ kú ìfẹ́ àgbàlá. Ẹ kú ìfẹ́ gbogbo wa o. Ayé yẹn á dára o. Ẹni ṣiṣẹ́. Ẹni bá kú jẹ́ ṣiṣẹ́. Òró máa gbogbo. Bẹ́ẹ̀ni kẹ́ni ló máa pẹ́ pẹ́. Ṣé bàbá mi mọ̀ ṣé ẹ mọ tó yẹ mí lẹ́nu bàbá ṣì wà active. Àbẹ́ni bẹ́ẹ̀ yẹn ń sọ̀rọ̀ ni. Wọ́n tún ya fíìmù relocation kan láìpẹ́ yìí. Wọ́n gbé fíìmù yẹn ní ọjọ́ alẹ́. Wọ́n ya fíìmù relocation. Recently, ọjọ́ alẹ́ náà pé title fíìmù yẹn. Episode méjì náà tó wá yà UK náà ti wá. Hello, sir. Hello. Ẹ káàsán mà. Ẹ ra sir. Yes, sir.
sir. Order send the waiter. 35 machine. 35 machine. Then machine. Then sir. Yes 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 sir. Thank you sir. Yes sir. Error number. Amen sir. Thank you sir. Error sir. Thank you sir. Títí ìrọ̀lẹ́ bíi 4-5 nírọ̀lẹ́ sir. Nírọ̀lẹ́ sir. Bẹ́ẹ̀ sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Error sir. Yes sir. Yes sir. Bàbá ṣì wà active gan o. Bẹ́ẹ̀. Nfa tó pọ̀. Àwọn náà wẹ̀ fún ara wọn. Bẹ́ẹ̀. Irọ́ ni. Tọ́ba tún wẹ̀. Tọ́ba tún wẹ̀. Kí lẹ́nu ṣe fúnra wọn? Àṣìbá àwọn olójú òpin yẹn tọ́ba tún wẹ̀. Bàbá ẹ̀gbọ́n wọn lẹ̀ ṣì máa wẹ̀ fúnra yín. Fúnra yín lẹ̀ wẹ̀. Láàárọ̀ yìí bàbá wa ó wà. Tọ́ba wẹ̀ tán ẹ̀sà wọ́n tún máa ń ṣe training àti boxer wọ́n máa ń ṣe báyìí ní pálọ̀ káàkiri wọn àwọn máa. Bàbá ṣe wọ́n lè ṣe. ṣe lè náwó yẹn bẹ́ẹ̀ lè ṣe báyìí. Bàbá tí àṣojú wọn. Díẹ̀ bàbá. Àbẹ̀ bójú mi tàn mí jẹ. Tọ́ba ti wẹ̀ tán. Tọ́ba ti wẹ̀ tán bẹ́ẹ̀ máa ṣe nìyẹn fún mi 3 minutes. Àwọn èèyàn fún bàbá lówó sínú àkáǹtì wọn. Àwọn èèyàn fún bàbá lówó sínú àkáǹtì wọn. Wọ́n fún ọ lówó sínú àkáǹtì wọn. Wọ́n fún ọ lówó sínú àkáǹtì wọn. Very good. Ẹ má bá mi fún bàbá lówó sínú àkáǹtì wọn. Àkáǹtì wọn ẹ̀dẹ̀ again. Ẹ bá mú wọn náà. Ẹ má bá fún bàbá ní nǹkan. Ẹ má bá ń dá nǹkan fún bàbá. Ẹ ló sà. Yes sir. Àwọn kọ̀ọ̀kan ló ń rí kọ̀ yẹn. Kò sí wàhálà ọ̀gbìn ọmọ tó ní ọ̀gbìn. Yes sir. Kò sí wàhálà. Yes sir. Ọkọ̀ bá méjì tó wọlé ní. Yes. Ó máa wọlé. Ó máa wọlé sir. Ó máa wọlé sir. Ó máa wọlé sir. Thank you sir. Bàbá yẹn dúpẹ́ lọ́wọ́ àwọn náà fún yín ní 300,000. Àṣẹ ọmọ dúpẹ́ lọ́wọ́ ẹ o. Aṣọ mi ẹ kò ní ìbàjẹ́ o. Aṣọ àbọ̀lẹ̀ ẹ kò ní tí o. Ìgbà fọ́ ọ̀pọ̀ mi yẹn tó mi o. Ẹni ẹlẹ́yìn ò ní gbẹ̀sẹ̀ ẹ ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Inú ẹ̀ dàgbà àgbàrá gbà o. Ẹ ṣé o. Àwọn èèyàn fún bàbá lówó sákàǹtì wọn wọ́n ti fún ọ lówó. Thank you sir. Thank you sir. Yes sir. Thank you sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Mo fẹ́ tún àkáǹtì wọn yẹn pè. Mo ti rí 1810800 Hello sir. Yes sir. Okay sir. Okay sir. Àti ìrìn sir. Yes 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 sir. Amen sir. Yes sir. Yes sir. Yes sir.
Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Amen, 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 sir. Yes, sir. So àkáǹtì bàbá 18158000715 18158000715. Àwọn bàbá àgbàpọ̀ ni o, ẹnìkan ní bàbá. Àwọn ni o. Bàbá ò tí ì lọ o. Bàbá ò tí ì lọ o. Bàbá ìgbà wo ni birthday yín? Ìgbà wo ni birthday wọn? Wọ́n ṣe. Kí ni date? Kí ni date birthday wọn? 25 February. 25 February. Yóò ṣe. So wọ́n ti ṣe báyìí. Ṣé rárá Ok, bẹ̀rẹ̀ wọ́n ṣe nǹkan wọ́n ṣe pọ̀ ní August. Wọ́n strong the line yẹn. So bàbá ti pé 101. Ẹ bá ń tẹ ọ̀nà lọ́rẹ̀ àkáǹtì wọn again 101. Sorry. Ẹ má bínú o. Àkáǹtì bàbá Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu. Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu 18158000715 Access Bank 18158000715 Access Bank ní àkáǹtì bàbá. Àwọn èèyàn ń bọ́ bàbá lówó, ó yẹ bàbá fún ọ lówó, ẹgbà fún bàbá. Àwọn náà ń ṣe gbogbo ẹ̀ fúnra wọn. Tàbí kí àwọn èèyàn. Mo ti ń gbé wọn bọ̀ lọ́sàn-án. Ẹ̀jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí o, ojú òní tì yín o, ẹ̀ẹ́nì ṣùwà, ẹ̀ẹ́nì ṣìlẹ̀tẹ̀, ẹ̀ẹ́nì gbọ́dọ̀ ọlọ́jọ́ lọ o, aṣọ yìí kò ní fẹ́yà o, àti àpàlẹ́ yìí kò ní tí o, ẹ̀ẹ́nì jẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ní àárín o, ẹ̀fọ́ pàwọ́, ẹ̀fọ́ ìjọbi, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún onígbàtẹ́ ń ṣe, ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o, ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Kristi, mo dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel o, mo dúpẹ́ lọ́wọ́ olùkúkúrú, bẹ́ẹ̀ ni ẹlẹ́yìn ọmọ yẹn, mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ mi o, mo dúpẹ́ o, òní ìṣúwàwò, òní ìṣúyẹ̀lẹ̀, òní mọ́tò lọ́jọ́ Wọ́n fi kíní sí wọ̀lúkọ́. Wọ́n fi Access Bank sí. Mídíà ẹ̀ fi Access Bank sí o. Kálẹ̀ èdè pin ẹ̀ báyìí bá wà fi sí Access Bank. Ẹ fi sí kálẹ̀ pin ẹ̀ Access Bank.